ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Imam Ògbómọ̀ṣọ́ pẹ̀lú bàbá wa ọba Ghandi mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Gbogbo àwa tá à ń dá sí ọ̀rọ̀ yìí ẹ̀rù sì ń bà mí. Kì í para mi lẹ̀rù ń bà mí fún o. Kì í ṣe pé ẹ̀rù ń bà mí fún Chief Imam Ògbómọ̀ṣọ́, ẹ̀rù ò sì bà mí fún ọba Ghandi, ṣùgbọ́n ẹ̀rù tí ń bà mí ó ń bà mí fún àwa mùsùlùmí pẹ̀lú orúkọ tí wọ́n lè sọ wá. Lóòótọ́ àti lódodo Kìrìsìtẹ́nì lọ́ba Ògbómọ̀ṣọ́. Tá a bá sì ń wo ipò ọba kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn, kò sẹ́ni tí ò lè dọba. Oníṣẹ̀ṣe lè dọba, mùsùlùmí lè di ọba, Kìrìsìtẹ́nì lè dọba. Ṣùgbọ́n oyè ìmáàmù ní tó dájú ni pé tó dájú sáká ni pé ẹlẹ́sìn mi ò lè jẹ́ tó kọjá mùsùlùmí, torí pé ẹni tí ọmọ gbé ibi ìmáàmù ṣe ní tó jẹ mọ́ ètò ẹ̀sìn Islam ni. Nígbà tọ́rọ̀ ti wá rí bó ṣe rí l'Ógbómọ̀ṣọ́ báyìí ní ìsìn, ní tó dá wa lójú ni pé tí gbogbo àjọ mọ̀ nílẹ̀ Yorùbá ni pé àti ìmáàmù o àtọba o àjọṣepọ̀ máa wà láàrin wọn, tí ì bá ṣe pé nǹkan mìíràn bá ṣẹlẹ̀ o nínú ìlú yẹn o. Àjọṣepọ̀ tó dán mọ́rán máa wà láàrin ọba àti ìmáàmù. Irú ẹ̀sìn yòówù tó bá lè máa ṣe, àjọṣepọ̀ máa wà láàrin wọn. Kí ni sì máa fa àjọṣepọ̀ ni pé kílù ó lè bá a tó, torí pé ọba balẹ̀ rí gbogbo ẹlẹ́sìn pátá. Kódà ẹni tó jẹ́ lórí pásítọ̀ yóò súnmọ́ ọba, ṣùgbọ́n látàyé báyìí àwọn tó súnmọ́ ọba jù náà ni àwọn àfáà, pàápàá jùlọ ìmáàmù ìlú. Ní tó wá ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ báyìí nísìn, ìwòye tèmi ni pé èmi náà ti kọ́kọ́ sọ̀rọ̀ lọ ńgbà mo padà confirm pé bàbá ọba Ògbómọ̀ṣọ́ sọ pé òótọ́ ni wọ́n sọ pé kí ló tí ìmáàmù ọgbà yọ̀ǹda kó tó lọ sí hajj. Ìgbà tí mo confirm mo wá rí pé ọ̀rọ̀ yìí èjò lọ́wọ́ nú. Bọ́bá èjò bá tiẹ̀ wà lọ́wọ́ nú gan, gbogbo àwa tá wa ń dá sí ó yẹ ká ṣe sùúrù o. Ètò fi yẹ ká ṣe sùúrù ni pé mo fẹ́ ká jọ ṣàkíyèsí nǹkan kan. Ẹ rí i pé lóòótọ́ àti lódodo ọ̀rọ̀ wà nílé ẹjọ́ o, ṣùgbọ́n síbẹ̀ náà bàbá wa ọba Ghandi tẹ́ bá lọ ṣàkíyèsí dáadáa, wọ́n sì ń gbà pé Dr. Sheikh Yunus Toliat Ayilara, wọ́n sì ń gbà pé Chief Imam Ògbómọ̀ṣọ́ náà ni wọ́n. Nínú pé wọ́n gbà pé Chief Imam Ògbómọ̀ṣọ́ náà ni wọ́n ní wọ́n fi ń sọ wípé bó ló ṣe kú òun ìlú gẹ́gẹ́ bí odidi ìmáàmù tó ní lè fi tó èmi ọba létí. Torí pé ọmọ tí ì bá sọ mi èèyàn, àbẹ́ tí ì bá ṣe bàbá èèyàn, àbẹ́ tí ì bá ṣe èèyàn tó súnmọ́ èèyàn tí èèyàn nífẹ̀ẹ́ sí, kò bá jà kòtò, kò bá kú, aburú ọba àṣẹlẹ̀ sí èèyàn ò lè ríro. Ṣùgbọ́n nígbà tí èèyàn bá jẹ́ èèyàn tí èèyàn sì nífẹ̀ẹ́ rẹ̀, lèèyàn mọ̀ pé sáwọn àkíyèsí kọ̀ọ̀kan. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ bí bàbá ọba Ghandi àti Chief Imam Ògbómọ̀ṣọ́. Ṣùgbọ́n ní ìsìn báyìí ọ̀rọ̀ yìí ti wá fẹ́ yí sí ibòmíì, torí pé ọ̀rọ̀ gbọ́nmi sí omi tó kàn ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ onímọ̀ọ́mù l'Ógbómọ̀ṣọ́ tẹ́lẹ̀, pàápàá jùlọ tó wá kó ọba sínú. Òun kálukú ti wá ń ṣe sọ̀rọ̀ lọ́tùn sọ̀rọ̀ lósì. Pàápàá jùlọ tó tiẹ̀ wá ń bèmí lẹ́rù ni pé bí ọjẹ́ mọ́ bí tá a lè mọ halẹ̀ bí ká mọ dẹ́rùbà èèyàn, ká mọ dẹ́rùbà èèyàn, torí pé gbogbo ọ̀rọ̀ tí ń lọ lórí ẹ̀rọ ayélujára báyìí nísìn sí ọba bí ìgbà tí èèyàn bá ń dẹ́rùbà èèyàn. Ẹ dákun tó tọ́lọ́run, ẹ jẹ́ àkíyèsí ọ̀rọ̀ yìí o. Gbogbo ayé ní ń wò wá lórí ẹ̀rọ ayélujára o. Ká mọ̀ bá mọ́ fojú wa láṣejù wa pé àbẹ́ẹ̀rí nǹkan mọ̀ tó ń dẹ́rù bọba, wọ́n mọ̀ ń dẹ́rù bọba. Ẹ dákun ẹ jẹ́ àkíyèsí, ọba lọ́ba ọmọ ẹ jẹ́ o. Kò sí bọ́ba ṣe léwu kó kéré tó àbí kó dàgbà tó àbí irú ẹ̀sìn yòówù tó lè máa sìn, ọba lọ́ba ń jẹ́ níwọ̀n ìgbà tí Ọlọ́run ti kàyẹ kó máa jọba. Kò bá àwọn àjọba fún oṣù kan, kódà kó jọba fọ́jọ́ mẹ́ta, kódà kó jọba fọ́sẹ̀ kan, àsìkò bá sì ń jọba ọba ní sì ń jẹ́. Ẹ dákun tó tọ́lọ́ ẹ jẹ́ àkíyèsí o, kán mọ̀ sọ àwa mùsùlùmí lẹ́nu o. Bàbá ọba Ògbómọ̀ṣọ́, bàbá wa Chief Imam Ògbómọ̀ṣọ́, ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ọkọ àtìyàwó ni. Ọkọ àtìyàwó lè jà kán pariwo tí alàgàtà ọba sọ́ra tó bá dá sí jù tó bá padà yá wọ́n mọ̀ falàgàtà sáàrin.
nígbà ọkọ àti ìyàwó tó bá dọwọ́ alẹ́ tí wọ́n bá padà parí ìjà wọn tó ti wọ́n ń gbádùn ara wọn, gbogbo ohun tí alàgàtà sọ fọ́kọ tí wọ́n sọ fún ìyàwó wọ́n mọ̀ tún fúnra wọn, wọ́n á mọ̀ fojú aláburú wo gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ ara wọn láì dáa fún wọn. Ojúlówó ọmọ Yorùbá ẹ má jọ sọ̀rọ̀ pọ̀ nítorí pé tá a bá tún sọ̀rọ̀ jù àti mùsùlùmí àtàbálà kejì wọn ò rí a gẹ́gẹ́ bí alábòsí àbáláìdá. Ó dàbọ̀.